gbé nínú kinní ọbẹ̀rẹ̀ rẹ ni ọbẹ̀rẹ̀ rẹ ni ọbẹ̀rẹ̀ rẹ ni akọ antẹ́mù yẹlẹ́ náà àṣírí máa tún àmọ̀ bóyá o mọ̀ àbó mọ̀ ilẹ̀ wá fún ilẹ̀ ìbí wá kàgbéga àṣírí títún kàgbéga fàyè kí ìgbàgbọ́ wà ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ kájọlá ṣọ̀kan ìṣọ̀kan àtòmìnira ẹ̀pin jẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ Oòduà dìde bọ̀ sípò ẹ̀tọ́ rẹ̀ ìwọ ni ìmọ́lẹ̀ òyìnbó adúláwọ̀ orílẹ̀-èdè Yorùbá ní kíákíá tó wuyì mo kí wọ́n gba ẹ̀yẹ ojúlówó ọmọ Yorùbá tẹ̀ ń wò wá káàkiri àgbáyé ṣẹlẹ̀ lè ta mú wá yìí a fi wá pàrọwà fún yín ni o tẹ́tí kò gbọ́ Yorùbá orílẹ̀-èdè ni kó tó di pé Nàìjíríà wáyé kí ló wá ń bá ọkàn tiẹ̀ jẹ́ ṣé ènìyàn ló pè ẹ́ wá sí orílẹ̀-èdè Yorùbá ni àbí Ọlọ́run tó bá ti jẹ́ Ọlọ́run ló pè ẹ́ pé kó máa bọ̀ tó bí ẹ gẹ́gẹ́ bí ìran Yorùbá tó dẹ̀ tún ní lọ́kàn ipò yẹ kí Yorùbá bọ́ lóko ẹrú kí ló wá yẹ kọ́rọ̀ ẹnìkan discourage mind ẹ fún ìwọ tó bá sọ pé ẹnìkan sọ̀rọ̀ ó discourage mind ẹ ó tí ì mọ ibi tó ti ń lọ ni tó o bá mọ ibi tó ń lọ wàá mọ̀ yìí pé lótìtọ́ àti lódodo Yorùbá nation yẹn #1 ni èmi á máa bí Yorùbá nation ṣe #1 gbogbo ìrìn àjò mi màmá bàbá ẹ̀yin tẹ́ ẹ̀ ń bọkàn jẹ́ tẹ́ ẹ ní lágbájá sọ báyìí tàmẹ̀dú sọ báyìí ó tiẹ̀ ti sún mi ó tiẹ̀ ti rẹ̀ mí mi ò ṣe Yorùbá nation yẹn mọ́ mi ò ní dákọ́ bọ̀ mọ́ ṣé wọ́n torí èèyàn kan dá Yorùbá ni. èmi máa bá débi kẹlẹ́lẹ́ ní Bàbá Èkìtì. Yorùbá ju èèyàn kan lọ. Yorùbá ò ṣẹgbẹ́ bàbá alákùn anybody. ó dẹ̀ tó àkókò láti jáde láti Ọlọ́run dé àgbà wá. ẹ gbọ́ mi gbogbo ohun tó bá wù kẹ́nìbọ̀dì ó sọ. Ọlọ́run dé àgbà wá má lọ. ẹja dúró tán orílẹ̀-èdè wa la fẹ́ gbà. dandan ni a gbà. ìrìn àjò tẹ́nìyàn bá rìn láyé kò sí ni ká má de ìkórìtà orúkú á dé ìkórìtà tó má dàbí pé ká padà sẹ́yìn. ẹ wá o. Bíbélì wípé ọwọ́ alápọn la máa fi san. ẹ gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá mo ti ṣàlàyé fún yín rí lórí ọ̀rọ̀ yìí mo ní ọ̀rọ̀ yìí dàbí ẹni tó rìn ìrìn àjò ni nínú ọ̀nà tó fẹ́ gbà kò tó máa wà gègèlè á wà igi awosọ́nà wàá bíi míì tó jẹ́ pé so oríṣiríṣi lèèyàn máa bá pàdé téèyàn máa encounter challenges wàhálà lọ́tún lọ́sì kò gbẹ̀dẹ̀ èèyàn máa kojú tán bá ní kí Omoluka máa sọ nǹkan tétí mi gbọ́ tójú mi rí màá ti bàbá ìwà àti ìyá kúkú ló ná tẹ́bi èmi dẹ̀ ń sọ bí mo ṣe wá ntẹ́ ẹ bá fún mi àjẹmọ́nú mi tí o bá ti ṣe pẹ́ fi kódà ní sùúrù Bàbá Èkìtì ní sùúrù kéèyàn lè ntẹ́ ẹ ń ṣe ẹni sùúrù ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó dà yín Bàbá Èkìtì ní sùúrù lágbónú sẹ́ẹ̀rí ntẹ́ ẹ bá ń ṣe tẹ́ ẹ fi ń ran àwa lọ́wọ́ pé Omoluka gbà Bàbá Èkìtì gbà òun náà la fi ń rin gbogbo ìrìn tá à ń rìn ibi táwa lé ní ìpàdé kan la wá ṣe bẹ́ẹ̀ bá a dẹ̀ ṣe máa bọ́ lóko ẹrú la torí ẹ̀ wá ẹnìkan wá dúró síbi kan lóò fẹ́ máa kọ̀ǹdẹ́ ẹ̀ wá ò sí ní àyè kọ̀ǹdẹ́ẹ̀mù èmi ò tiẹ̀ kí mo fẹ́ bẹ́ẹ̀ jà fún Bàbá Èkìtì ṣé wọ́n bá yàn jà ni tó bá bá yàn jà ìwọ ló mọ̀ o èmi bá yàn jà o in tó mọ múláyà tèmi ọ̀rọ̀ Yorùbá nation ni. Hausa àti Fúlàní lèmi fẹ́ bá jà. Hausa àti Fúlàní làwọn fẹ́ dùn adé adé pẹ̀lú wọn bí mi bá rí kan fi bá wọn jà máa yàgbẹ́ sí korobá ìgbẹ́ mi máa yà sí korobá pọ̀ dáadáa ìfi lẹ̀ wọ́n àjọ pòdébì kan ni èmi àbí kì í sọ Omoluka ẹ fọkàn yín balẹ̀. ẹ má padà sẹ́yìn ẹ continue Ọlọ́run mo ti sọ nínú ọ̀rọ̀ rí pé ìran yẹ ẹ̀yin lọ́lọ́run fún àwa ládúró gẹ́gẹ́ bí ohun èlò tẹ́ máa lò àwọn kan wà tó jẹ́ pé wọ́n rẹ́dì láti dúró kí òmìnira Yorùbá ó dúró ọ̀nà àti bàájẹ́ àwọn kan jáde síta tó fẹ́ fi Yorùbá nation wọ́n fẹ́ fi lórúkọ àwọn kan wà tó jẹ́ pé wọ́n fẹ́ fi Yorùbá nation wọ́n fẹ́ fi kọ́rọ̀ jọ àwọn kan wà tó fẹ́ fi Yorùbá nation pé àwa náà wà ń bẹ̀ ṣé ènìyàn kan wá ju orílẹ̀-èdè lọ ni orílẹ̀-èdè wa a máa gbà orílẹ̀-èdè a máa jẹ́ eléyìí tá a gbé nínú àṣálẹ̀ òtògẹ́ God bless you all. Ẹ má padà sẹ́yìn.
ẹni tó bá forí tì dópin òun là gbà là o ẹ continue bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ máa ṣe lọ ṣùgbọ́n mi ò wá sọ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ yẹn kẹ́ wá lọ máa kówó sí wrong place yìí ẹ má dáwọ́ yín fẹ́nikẹ́ni mo ti sọ fún yín o bẹ́ẹ̀ni kankan bá sọ fún yín ní sùúrù bàbá Èkìtì bẹ́ẹ̀ni kankan bá sọ fún yín pé àwọn lóyin àwọn ní Ṣàngó àwọn ní ẹ má kó owó yín lẹ̀ èmi Omoluka ń sọ bẹ́ẹ̀ fún yẹn má kó lẹ̀ ṣẹ́rí 5,000 10,000 tẹ́ ń fẹ́ mi yẹn tàbí jù bẹ́ẹ̀ ẹni bá fún mi ní 500 má gbà náà tó o bá ti sọ pé Yorùbá ni mo fún o tó sọ pé Omoluka fún rìn tó rìn gbà o àjẹmọ́nú mi ni ẹ ó níye tí mo ti ná nípàdé tá a ṣe lé ní ṣé mo sọ fún yín ni èrò ẹ bá wò bẹ́ẹ̀ ẹ rí i pé ẹ mọ ẹ ṣe ráwọn èrò àwọn yẹn ti lọ àti parí ìpàdé ni o ṣé ti rí àwọn oníbọ̀ tí wọ́n lẹ́ẹ̀dí rí tó olóye tá a ti ṣe Ọlọ́run ni. Bíbélì wípé ó lé ẹni tó bá mọ rere tí ò bá ṣe ẹ̀ṣẹ̀ ni ẹ̀yin lẹ là wá lójú lẹ jẹ́ ká mọ̀ pé ìgbé ayé tá à ń gbé ìgbé ayé rédèrèdè ìgbé ayé ìranù ni kò yẹ kẹ́ ẹ̀ tì wá síṣẹ́ kẹwàá yọ fírì kẹwàá lè yàn kan sọ̀rọ̀ kẹwàá padà lẹ́yìn wa àwa mọ̀ pé ẹ fẹ́ràn wa ẹ fẹ́ ká kú lẹ ṣe ń jàjà yìí ẹ má padà lẹ́yìn wa tẹ bá wá tí wàá dé fírì tán tá a padà Ọlọ́run ní padà lẹ́yìn Ọlọ́run ní ilẹ̀ ó dá bàbá Èkìtì ó dá bàbá yẹ o jọ pín fún mi inú 10 million yìí o owó màmá ẹni 1,000 ṣe ní bàbá Èkìtì ó fẹ́ fún mi ní 1,000 nù 10 million apàṣẹ èlò ló fẹ́ gbà wá gba 20 million nù 10 million. Ẹ ṣé o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá kò ní bàjẹ́ fún yín Omoluka lórúkọ mi lẹ́ẹ̀kan sí kò séwu o kò síjà lábẹ́ bó ti wù kó rí bó ti wù kó le tó à ń tẹ̀síwájú ni àfi tá a bá gbà dandandandan tá a bá gbà mí ní dẹ̀yìn ògo ni fọ́lọ́run ẹ bá mi pín ẹ ṣé o.